Jésù jíǹde, ó jíǹde nítòótọ́, hallelujah. Ó ní ọjọ́ ìsinmi kìíní lẹ́yìn àjíǹde. A dúpẹ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí ó fi fún wa. Àkórí ẹ̀kọ́ Bíbélì tí a ti ń bá lọ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí náà ni májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Kókó ẹ̀kọ́ tí a ń wò ní àkókò yìí ni májẹ̀mú Ọlọ́run pẹ̀lú ènìyàn, apá kẹjọ. Lónìí orí ọ̀rọ̀ tí a fẹ́ wò ó ní májẹ̀mú Dáfídì. Májẹ̀mú Dáfídì. Kí ló ṣe pàtàkì nípa májẹ̀mú Dáfídì? Kí ni Ọlọ́run bá wa sọ nípa májẹ̀mú Dáfídì? Lónìí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti ní àwọn ènìyàn pàtàkì ní àárín wa tí Ọlọ́run máa lò láti ọjọ́ máa wo ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ní apá àlàáfíà níbí mo ní Reverend Isaiah Ìdòwú láti Anglican Church Ìgàn Òkòtó. Bàbá wa ní Olúwa, ẹ káàbọ̀. Ní ẹ̀gbẹ́ ní àlàáfíà ní ọwọ́ ọ̀tún mi bí mo ní arábìnrin wa Túnráyọ̀ Ìdòwú, aṣojú Yewa North Ajikiri Youth. Our sister, you are welcome in the name of Jesus. Lónìí a ní ibi kíkà pàtàkì méjì tí a fẹ́ wò nínú àwọn ibi kíkà wa yẹn, because Samuel kejì orí ìkeje ẹsẹ̀ kẹjọ sí ẹsẹ̀ kẹtàdínlógún pẹ̀lú Samuel kejì orí kẹtàlélógún àti Isaiah orí karùnléníàádọ́ta ẹsẹ̀ kẹta. Bàbá wa Reverend Isaiah Ìdòwú, ẹ bá wa ka 2 Samuel yẹn, Samuel kejì orí keje ẹsẹ̀ kẹjọ sí ẹsẹ̀ kẹtàlá. Ǹjẹ́ nítorí náà báyìí ni ìwọ sì wí fún ìránṣẹ́ mi àní Dáfídì pé báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, èmi ti mú ìwọ kúrò láti inú agbo àgùntàn wá láti má máa tẹ̀lé àwọn àgùntàn, mo sì fi ọ́ jẹ olórí àwọn ènìyàn mi àní Ísírẹ́lì. Èmi sì wà pẹ̀lú rẹ níbikíbi tí ìwọ lọ. Èmi sáàké gbogbo àwọn ọ̀tá rẹ kúrò níwájú rẹ. Èmi sì ti sọ orúkọ rẹ di ńlá gẹ́gẹ́ bí orúkọ àwọn ènìyàn ńlá tí ó wà ní ayé. Èmi ó sì yan ibì kan fún àwọn ènìyàn mi àní Ísírẹ́lì. Èmi ó sì gbìn wọ́n, wọ́n ó sì máa jókòó ní ibùjókòó tiwọn, wọn kì yóò sì ṣípò padà mọ́. Àwọn ọmọ ènìyàn búburú kì yóò sì pọ́n wọn lójúmọ́ bí ìgbà àtijọ́, àti gẹ́gẹ́ bí àkókò ìgbà tí èmi ti fi àṣẹ fún àwọn onídàájọ́ lórí àwọn ènìyàn mi àní Ísírẹ́lì. Ẹ ṣé bàbá Olúwa. Arábìnrin wa Túnráyọ̀, ẹ bá wa ka Isaiah orí karùnléníàádọ́ta ẹsẹ̀ kẹta yẹn, kí ló sọ? Ẹ tẹ́tí lélẹ̀ kí ẹ sì wá sí ọ̀dọ̀ mi. Ẹ gbọ́, ọkàn yín yóò sì yè, èmi ó sì bá yín dá májẹ̀mú àìnípẹ̀kun àánú Dáfídì tí ó dájú. Májẹ̀mú àánú Dáfídì tí ó dájú. Ọlọ́run sọ nǹkan kan sí àwọn orílẹ̀-èdè Ísírẹ́lì nípa májẹ̀mú Dáfídì. Tí a bá wo ibi tí a kọ́kọ́ kà yẹn, a ó rí bí Ọlọ́run ṣe rán wòlíì Sámúẹ́lì láti bá Dáfídì dá májẹ̀mú ayérayé tó dẹ̀ jẹ́ májẹ̀mú àánú tí kò sí ohunkóhun tó lè yí padà. Èròǹgbà wa lónìí láti kọ́ èrèdí ètè Ọlọ́run fún májẹ̀mú Dáfídì. Kí ni Dáfídì ṣe gangan ní ìran rẹ̀ tí Ọlọ́run fi bá dá májẹ̀mú tó ṣe pàtàkì yìí tí à ń pè ní májẹ̀mú àánú, tí à ń pè ní májẹ̀mú ìrandéran? Ó ní láti mọ àkóónú májẹ̀mú Dáfídì, kí a mọ nǹkan tí ó túmọ̀ sí, kí a mọ bí ó ṣe nípọn sí, kí a mọ bó ṣe gbòòrò sí àti nǹkan tó lè ṣe àti ìṣe pàtàkì májẹ̀mú yìí ní ìran tí a wà. Lóòótọ́ májẹ̀mú yẹn Ọlọ́run ti dá ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Kí ni ó ní ṣe pẹ̀lú àwa ìran tí a wà yìí? Ìfáàrà májẹ̀mú ayérayé ni a ṣe láàrin Ọlọ́run àti Dáfídì, nínú èyí tí a fi ìdí Dáfídì àti irú ọmọ rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ajogún ipò ọba sí ìtẹ́ orílẹ̀-èdè Ísírẹ́lì bí a ti kà á nínú Sámúẹ́lì kejì orí ìkeje yẹn. Ó ní ìlérí ìtẹ́ àìnípẹ̀kun fún ìran Dáfídì jẹ́ ohun pàtàkì nínú mímú ìdàgbàsókè bá ìrètí aráyé lórí Mèsáyà àti láàrin àwọn ọmọ Ísírẹ́lì, wípé nípa Mèsáyà tó ń bọ̀ yìí Ọlọ́run bẹ̀rẹ̀ májẹ̀mú yẹn láti ọ̀dọ̀ Dáfídì.
ìrètí Ísírẹ́lì nínú májẹ̀mú yìí dé ìpele ìmúṣẹ tí ó ga jùlọ nígbà tí a bí Jésù olùgbàlà. Nígbà tí a bí Jésù olùgbàlà, a rí wípé májẹ̀mú yìí ó wá sí ìmúṣẹ. Ó ní a bí Jésù olùgbàlà tí ó ṣe ìran Dáfídì ní Bẹ́tílẹ́hẹ́mù ní ti Jùdíà. Èyí ló jẹ́ kí ìlérí yìí kó wá sí ìmúṣẹ. Mátíù orí kìíní ẹsẹ̀ kìíní ó sì fi ìdí èyí múlẹ̀. Ìbéèrè tí a yẹ ká máa béèrè wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ lónìí ni wípé kí ló ṣe májẹ̀mú Ọlọ́run pẹ̀lú Dáfídì? Báwo ló ṣe wúlò tó, àti pé kí ló dé tó fi tọ̀ wá wá tí àwa ìbá máa gbé inú májẹ̀mú bẹ́ẹ̀? Fún ìbéèrè, fún ìjíròrò wa lónìí, a ó máa wò, a ó máa yànnàná bí a bá ti lè ní májẹ̀mú yìí àti nǹkan tí Ọlọ́run ń retí lọ́wọ́ wa nípa májẹ̀mú yìí. Bàbá wa nínú Olúwa, Reverend Isaiah Ìdòwú, ó fẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín. Ó ní ṣàlàyé òye rẹ nípa ti májẹ̀mú Dáfídì. Báwo ni àwọn ibi kíkà wa ti ṣe àtìlẹ́yìn fún òye rẹ nípa nǹkan yìí? Ẹ ṣeun sà. Gẹ́gẹ́ bí àwọn ibi kíkà tí a kà ní inú ìpéjọpọ̀ yìí, a rí wípé Ọlọ́run fi Dáfídì ṣe ìmúṣẹ ìlérí, ìgbàlà aráyé, ìràpadà ògo tó ti sọnù lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì àti ìran tó ń bọ̀ títí dé ìran wa yìí. Àwọn ibi kíkà yìí ṣe àfihàn àtìlẹ́yìn Ọlọ́run fún májẹ̀mú rẹ̀ pẹ̀lú Dáfídì, nínú èyí tí gbogbo ènìyàn ti ní ìrírí ìgbàlà, èyí tí ó lè mú wa dé ibi àìnípẹ̀kun, pé ògo tó ti sọnù lọ́wọ́ ìran àtijọ́ nípasẹ̀ Dáfídì, a dá ògo náà padà fún ìran ènìyàn nípasẹ̀ Jésù Kristi. Ẹ ṣé. Ìyẹn ni wípé lóòótọ́ Ọlọ́run fẹ́ràn ènìyàn, ó dẹ̀ ti ń wá ọ̀nà láti mú ènìyàn padà sí ọ̀dọ̀ rẹ̀ kí ó lè ṣe wọ́n gẹ́gẹ́ bí ọmọ padà. Ṣùgbọ́n Ọlọ́run bẹ ìran kọ̀ọ̀kan wò láti ìgbà tí ènìyàn ti dẹ́ṣẹ̀. Ọlọ́run ti ń bẹ ìran kan wò sí ìkejì. Ṣùgbọ́n nígbà tí ó dé ìran ti Dáfídì, Ọlọ́run rí Dáfídì nínú ìran rẹ̀ láti bá dá májẹ̀mú. Ṣùgbọ́n ìrètí májẹ̀mú yẹn kò pín sọ́dọ̀ Dáfídì, ó láti mú ìyà ìnípẹ̀kun wá bá aráyé. Ẹ ṣé. Ìbéèrè kejì, arábìnrin wa Motúnráyọ̀, kí ni ó ru Ọlọ́run sókè láti gbé májẹ̀mú kalẹ̀ pẹ̀lú Dáfídì? Dáfídì nìkan kọ́ ló wà ní ìran rẹ̀, ó ṣe wá jẹ́ pé Dáfídì tí a mọ̀ lóòótọ́ ní àléébù rẹ̀, ó dẹ̀ ní ibi tó dá sí. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gangan tí ó ru Ọlọ́run sókè tí Ọlọ́run fi májẹ̀mú rẹ̀ kalẹ̀ pẹ̀lú Dáfídì? Gẹ́gẹ́ bí a ṣe rí nínú ìwé Sámúẹ́lì kìíní orí 13 láti ẹsẹ̀ 13 títí dé 14, a rí pé inú bí Ọlọ́run sí Sọ́ọ̀lù torí pé kò ṣe ohun tí ó wu Ọlọ́run. Ó sì gbé Dáfídì dìde gẹ́gẹ́ bí ẹni tí ó lè lò láti fi gba ìran ènìyàn là. Ẹ ṣé. Ọlọ́run rí Dáfídì gẹ́gẹ́ bí ẹni tí ó lè lò. Ọ̀rọ̀ yẹn mo dì í mú. Ọlọ́run rí Dáfídì gẹ́gẹ́ bí ẹni tí ó lè lò. Ṣé Ọlọ́run lè rí ọ? Ṣé Ọlọ́run lè rí mi gẹ́gẹ́ bí ẹni tí ó lè lò láti gba ìran là, láti tí ipasẹ̀ rẹ̀ bẹ orílẹ̀-èdè yìí wò? Ṣé Ọlọ́run lè rí ọ? Ṣé Ọlọ́run lè rí mi? Bàbá wa Reverend Isaiah, wọ́n ní àwọn ẹ̀kọ́ wo ni a lè kọ́ láti inú ìbéèrè kejì yìí? Mi ò fẹ́ dáhùn ẹ̀ púpọ̀, mo fẹ́ kẹ́ so that ká lè líǹkì ìbéèrè ìkejì àti ìkẹta yẹn ká so papọ̀. Wípé àwọn ẹ̀kọ́ wo ni a lè kọ́ láti inú ìbéèrè kejì òkè yìí ní ìbámu pẹ̀lú àwọn ìpè wa lóríṣiríṣi gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì lónìí. Ìpè pọ̀, ìpè kwaya wà, ìpè evangelist wà, ìpè wòlíì wà. Kí ni Ọlọ́run retí lọ́wọ́ wa gan? Ẹ ṣeun sà. Ohun tí Ọlọ́run retí fún àwa tí a wà lónìí nínú ìgbàgbọ́, òun ni wípé ipò tó ń ka wà oore ọ̀fẹ́ ni. Oore ọ̀fẹ́ yẹn a ò sì gbọdọ̀ ṣìlò. Àṣìlò oore ọ̀fẹ́ tí Sọ́ọ̀lù ṣìlò ló jẹ́ kí Ọlọ́run fi Dáfídì rọ́pò ẹ̀. Ló fi jẹ́ pé lórí Dáfídì ni a ti gbé májẹ̀mú tuntun jáde. Torí náà ipò tó ń ka wà, yálà akọrin tàbí adarí, yálà àlùfáà tàbí evangelist, ipò tó ń ka dìmú níwájú Ọlọ́run
a gbọ́dọ̀ mọ̀ pé oore ọ̀fẹ́ ni, a ò dẹ̀ gbọ́dọ̀ ṣí oore ọ̀fẹ́ yẹn lò, a ò gbọ́dọ̀ sọ ògo yẹn nù, torí pé Ọlọ́run ò lè wòran iṣẹ́ rẹ̀ kó bàjẹ́. Èèyàn náà ló sì máa lò, ó sì ní ohun tó ń retí nínú ayé àwọn tó fẹ́ lò. Rírí ohun tó wù nínú ayé Dáfídì ló jẹ́ kó mú Dáfídì láti fi rọ́pò Sọ́ọ̀lù, ẹni tí a ti pàṣẹ rẹ̀ bí Jésù Kristi tí ó jẹ́ olùgbàlà aráyé lónìí. Ẹ ṣé, Ọlọ́run rí ohun tó ṣe pàtàkì nínú ayé Dáfídì. Ǹjẹ́ Ọlọ́run lè rí ohun tó ṣe pàtàkì nínú ayé èmi àti rẹ báyìí tí ó lè lò fún orílẹ̀-èdè? Ǹjẹ́ Ọlọ́run lè rí ohun tó ṣe pàtàkì nínú ayé èmi àti rẹ báyìí tó lè lò fún ìpínlẹ̀ wa? Wípé ní ibi tí Ọlọ́run pè wá sí, ní nǹkan tí a ń ṣe yẹn, Ọlọ́run ti rí Dáfídì láti ìgbà tó ti ń sin ẹran nínú igbó ńgbà yẹn. Ọlọ́run ti rí bó ṣe ń sin ẹran, Ọlọ́run ti rí ìfarasin rẹ̀, Ọlọ́run ti rí ìfarajìn rẹ̀. Ọlọ́run dẹ̀ wò pé eléyìí ó ní èrò dáradára lọ́kàn. Ọlọ́run dẹ̀ torí ẹ̀ ó ti pàṣẹ rẹ̀ bẹ̀ aráyé wò. Sísá Motúnráyọ̀, ìbéèrè tí ó kẹ́yìn, ó ní kí ni ìwúlò májẹ̀mú Dáfídì dúró lé fún ìran wa yìí? Ìwúlò májẹ̀mú Ọlọ́run pẹ̀lú Dáfídì òun ni pé a ti pàṣẹ rẹ̀ rán Jésù jáde láti gba aráyé là. Ẹ ṣé àǹtí Motúnráyọ̀, a ti pàṣẹ Jésù Kristi a gba aráyé là. Gíga àti ọlá orúkọ Dáfídì dá lórí ìmúṣẹ májẹ̀mú náà nípasẹ̀ Kristi Jésù. Kò sẹ́nikẹ́ni tí ò bá máa sọ̀rọ̀ nípa Dáfídì lónìí tí ìbá ṣe wípé Ọlọ́run bá dá májẹ̀mú, tí ìbá ṣe wípé májẹ̀mú náà wá sí ìmúṣẹ nínú Kristi Jésù. Wípé àgbóní nítorí náà sọ ara rẹ di ńlá ní ayé yìí àti ní ọ̀run nípa níní ìgbàgbọ́ nínú Jésù Kristi, ọba àwọn ọba àti olúwa àwọn olúwa. Àwa náà gẹ́gẹ́ bí ìran tí a wà yìí, tí Ọlọ́run bá Dáfídì dá májẹ̀mú, tí àwa náà dẹ̀ wà nínú ìran yẹn lónìí, nǹkan tí Ọlọ́run retí látọ̀ wa ni pé àwa náà gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan kí a gba májẹ̀mú náà gbọ́, kí a gba Jésù Kristi gbọ́, kí àwa náà lè di ní ńlá, kí a dẹ̀ lè di àjùmọ̀jogún pẹ̀lú Ọlọ́run. Fún ìrònú tí gíga Dáfídì bá dá lórí ìmúṣẹ májẹ̀mú nípasẹ̀ Kristi Jésù, kí ni ìpìlẹ̀ ìgbàgbọ́ rẹ? Bí ayé Dáfídì olóru Ọlọ́run sókè o láti wo ìran rẹ̀ nígbà tí ó fẹ́ bi aráyé wò fún ìgbàlà. Kí ni ìgbàgbọ́ tiẹ̀ náà? Kí ni ìpìlẹ̀ rẹ̀ lónìí? Ṣé kìí ṣe ìgbàgbọ́ òní kí má ṣòro lé bàbá mi lòún ṣe kiri? Torí náà Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ bí a ti ń kọ́ ẹ̀kọ́ lábẹ́ ẹsẹ̀ rẹ̀ tí a sì ń ṣetán láti yí padà sí. Ẹsẹ̀ àkọ́sórí wa fún ọ̀sẹ̀ yìí, orin Dáfídì orí 99 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 4. Èmi ti bá àyànfẹ́ mi dá májẹ̀mú, èmi ti búra fún Dáfídì ìránṣẹ́ mi, irú ọmọ rẹ̀ ni èmi yóò gbé kalẹ̀ láéláé, èmi yóò sì máa gbé ìtẹ́ rẹ̀ ró láti ìran dé ìran. Ẹ ṣé, orúkọ mi ni ẹni ọ̀wọ̀ Ọpẹ́olúwa Ògúnlẹ́yẹ. Lẹ́ẹ̀kan sí a kí bàbá wa Reverend Isaiah Ìdòwú láti Anglican Church Ìgàn Òkòtó àti arábìnrin wa aṣojú Yewa North Ajikere, arábìnrin Motúnráyọ̀ Ìdòwú. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa tó fún wa o.